Gómìnà Adeleke nípìnlẹ̀ Ọ̀ṣun ti sọ pé òun kò jẹ́ kọ iyán àwọn orí-adé kéré rárá, kí òun sì tó di gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun lòun ti máa ń bu ọlá fún wọn bó ṣe yẹ. Ìdí èyí, gẹ́gẹ́ bí Adeleke ṣe sọ, ni pé àwọn orí-adé ni wọ́n jẹ́ ìpilẹ̀ṣẹ̀ ìṣèjọba nílẹ̀ Áfíríkà, wọ́n sì tọ́ sí ọlá àti iyì. Lásìkò tí gómìnà ń gbàlejò àwọn ọba àlàyé kan tí Ọ̀ràngún Òkè-Ìlá, Ọba Adédọ̀kun Abọ́lárìn kò sọ̀dí nínú ọ́fíìsì rẹ̀, ni gómìnà ṣàlàyé fún wọn pé gbogbo ìlérí tí ìjọba òun ṣe fún àwọn aráàlú lòun ti ń múṣẹ díẹ̀díẹ̀. Adeleke, ẹni tí akọ̀wé fún ìjọba Ọ̀nàrẹ́bù Teslim Ìgbàláyé àti olórí àwọn òṣìṣẹ́ lọ́fíìsì gómìnà Ọ̀nàrẹ́bù Kazeem Akínlẹ́yẹ bá jókòó níbi ìpàdé náà ṣèlérí pé ìṣèjọba tó dúróore tó sì jẹ́ alákòyawọ́ làwọn yóò ṣe lọ́ṣùn. Gẹ́gẹ́ bó ṣe wí, ipò ọba ní ìpìlẹ̀ ìṣèjọba nílẹ̀ Áfíríkà. Ìdí nìyẹn tó fi jẹ́ pé ohun àkọ́kọ́ tí mo ṣe ni láti kó àwọn orí-adé jọ láti bá wọn sọ̀rọ̀ nípa ètò ìṣúná àti gbèsè tí a bá nípìnlẹ̀ Ọ̀ṣun. Látìgbà tí a ti déjọba, a rí dájú pé à ń tẹ̀lé ìlànà tó tọ́ láti ná owó. Ọ̀rọ̀ ìrọ̀rùn àwọn òṣìṣẹ́ ìjọba àtàwọn aráàlú sì jẹ wá lógún. Kò sí ẹ̀ka kankan tí ìjọba wa kò tíì fọwọ́ kàn. Iṣẹ́ àkànṣe ń lọ káàkiri. À ń ṣàtúnṣe ojú pópó, à tún àwọn ilé-ìwé àti ọsibítù ṣe, ètò ìlera ọ̀fẹ́ kò gbẹ́yìn, àti mú ìgbéga bá ọ̀rọ̀ eré ìdárayá. Bẹ́ẹ̀ ni a kò ṣe fọwọ́ rọ́ sẹ́yìn nínú ìmọ̀ ẹ̀rọ. Mo fi dá yín lójú pé ìjọba yìí kò ní sinmi títí tí ìpínlẹ̀ Ọ̀ṣun yóò fi gòkè àgbà. Nínú ọ̀rọ̀ rẹ̀, Ọba Abọ́lárìn gbóṣùbà fún gómìnà lórí onírúurú iṣẹ́ ìdàgbàsókè tó ti ṣe nípìnlẹ̀ Ọ̀ṣun. Mariam Ọláníyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Etí Ọba TV.